Agosasa, Agosasa o. Bá a bá ti rí ni tó jọ́ mẹ́ta ẹ kú àti làkíra ẹni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọba dániwáyé tí ò jẹ́ kójú èmi àtẹ̀yìn tó ń kọ àtúnrí. N ò gbúròó bí sẹ́yìn olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ náà lẹ̀ gbọ́ròyìn ìbànújẹ́ ṣèmi àdìtú. Gbogbo bí tẹ́ bá wà lórílẹ̀‐èdè àgbáyé pátápátá ẹ kú ojúmọ́ ire, ayọ̀, ìtùnú, ìṣelógo àti gbéga, òbítíbitì owó, ọmọ tuntun, àlàáfíà àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ ìnìkan mọ́ fún gbogbo wa lónìí o. Ojú tẹ fi ń wò mí yẹ ọ̀ní relédè yín. Èyí tí tẹ ṣe fún gbéyàwó ọ̀rọ̀ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọ̀ní kọ́ṣẹ́. Ẹ kú àmójúbá ètò mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lórí ètò Agosasa apá 11. Mo kí kábíyèsí ìlú Agosasa His Royal Majesty ọba Àṣìṣì Táíwò. Kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ lọ́wọ́ kọ́ sì dọ́kínni, káṣẹ́ ó pẹ́ lẹ́nu kánrin kéṣe. Ọ̀rọ̀ kan yìí o, TRIPPLE àti gbogbo ọ̀dọ́ Agosasa Kingdom. TRIPPLE o, pẹ̀lú ìwọ̀nba ọgbọ́n àtòyé tó lódùmarè ọba fi fún mi. Mo wá rí i dájú pé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ nílùú Agosasa pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wáyé látọwọ́ yín. Ṣé gbàgbé pé nígbà tí mo béèrè fún àwọn ọ̀rọ̀ kan látọwọ́ yín ní nǹkan bí ọdún kan ó lé díẹ̀ sẹ́yìn, ṣe lẹ fẹjọ́ mi ṣàwọn àgbààgbà kan nílùú Agosasa pé èmi àdìtú ọ̀rọ̀ mọ̀ ń yọ yín lẹ́nu, tí wọ́n sì fi òfin balẹ̀ pé kí n mọ́ pè yín mọ́ kí n sì mọ́ mẹ́sẹ̀jì yín, tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè sì gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí àlàáfíà fún ìlú Agosasa Kingdom, mo rí i dájú pé ẹ̀yin gan lẹ dé gbogbo ọmọ ìlú Agosasa mọ́lẹ̀, pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ẹ̀yin wá dàbí apàṣẹ tàbólórí fáwọn ọ̀dọ́ apá kan fún ìlú Agosasa tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ilé bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ kan wọ́n gbọ́ ni, ntẹ́ bá ní kí wọ́n ó ṣe ni wọ́n ó ṣe, ohun tẹ́ bá sọ fún wọn ọ̀nà lábẹ́ gbọ́dọ̀ gé. Mo lérò pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìlú Agosasa àbí Pòkì àbí lógùn state mọ́, torí bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì ṣe lógùn state ẹ ní gbàdúrà kí ìlú Agosasa dàrú, ẹ ní gbàdúrà káwọn ọ̀dọ́ kí wọ́n pín sí méjì. Ẹni bá fẹ́ tẹlẹ̀ tútù ó gbọ́dọ̀ domi síwájú ni. Ṣé gbàgbé pé bìkan lẹ ti bẹ̀rẹ̀, odò tó bá sì gbàgbé orísun ẹ̀ ó ṣetán láti gbẹ ni. Ẹni tó bá ju ní lọ sì lè ju nínú. TRIPPLE mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín, èmi àdìtú Olódùmarè ni. Ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fa àbàdà. Mo ń padà bọ̀ o, mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ TRIPPLE. Mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ on the 27 inú oṣù tá a wà yìí. Mo bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òòṣàlú Agosasa tí wọ́n ti gbé sá lọ, tí wọ́n gbé lọ sẹ́yìn odi, táwọn bàbá kan lọ rè gbé sábẹ́ agbádá, tí wọ́n sì gbé lọ sínú ìyẹ̀wù wọn. Ṣó ṣeé ṣe ni ọ̀sà tó jẹ́ pé gbogbo ìlú pàápàá kábíyèsí àwọn ọ̀dọ́ ìlú gbogbo wọn gbọ́dọ̀ fẹnu kò kí wọ́n ṣàdúrà sọ̀sà náà wípé kí ilẹ̀ wọn kó lè bá àmọ́ rojú, kó lè bá àmọ́ ráyè. Àmọ́ wọ́n gbé sá lọ sílé wọn nílùú bòmíì tẹ́ ṣèlú Agosasa. Ẹ má jẹ́ ń tàn yín o, àwọn onílẹ̀ ń bẹ o. Mò ń padà bọ̀ nínú ètò mi apá 12. Wọ́n wà á mọ̀ ná bẹ́ẹ̀ fún ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pàápàá ìlú Agosasa. Ẹ jẹ́ mọ́ ṣẹnu dédé sí bíbá yìí ó jẹ. Mo wá ń lọ mo wá ń bọ̀, ẹ bá ní ń lọ kí n mọ́ bọ̀ n ó dé, n ò ní dé bá ronítọ̀ ńlá ṣe Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí kátàrà ìṣègìlà kó má tàwọn nǹkan míì tí máa ń mú yàn lójú kò ní mú yín lójú, iná ò sì ní tán wo yín. Bẹ́ẹ̀ bá ti ń tọwọ́ bá pò tẹ́ fi ra dátà wọ prógráàmù èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ mọ̀ mówó jáde ni. Níbi táwọn ẹgbẹ́ yín bá ti ń náwó ẹ ní bá wọn ná dígí lásán, ẹnu àpò yín ó sì máa dọ̀tí ni láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, etí yín náà sì ní kòkòrò etí, dẹ̀dẹ̀rẹ̀ etí kò ní bẹ tí yín jẹ́, ẹ̀ẹ́dọ̀mù etí yín ó sì ní fàyà láṣẹ Èdùmàrè. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Ẹyẹ méjì tẹ́ jáṣà ẹ kú àmójúbà mi nínú apá 12.